bàbá onílé yìnbọn mọ́ ọmọ tó gbá bọ́ọ̀lù sínú ọgbà ilé rẹ̀. ọ̀rọ̀ bá di bó lọ yà fún mi o. níṣe ni ọ̀rọ̀ di ẹgbàmí o ẹgbàmí o ní agbègbè World Bank ní ìlú Òwìrì tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Imo bí bàbá onílé kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Doland Mbama ó ṣe yìnbọn lu ọmọdékùnrin kan tó ń gbá bọ́ọ̀lù ọmọdékùnrin yìí ló bọ́ sí inú ọgbà ilé bàbá náà ni wọ́n ló yìnbọn mọ́ Paul Victor ẹni ọdún mẹ́rìndínlógún nítorí pé ọmọdé náà wọ inú ọgbà ilé rẹ̀ láti lọ mú bọ́ọ̀lù rẹ̀ tó jábọ́ sínú ọgbà ilé ọ̀hún. gẹ́gẹ́ bí ìròyìn tó wà lọ́wọ́ ṣe wí ọjọ́ ajé ọjọ́ 17 oṣù kẹta ọdún 2025 ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí ẹni náà tí bàbá onílé yìnbọn lù tí wọ́n pe orúkọ rẹ̀ ní Paul Victor tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn tètè ìjọba tó wà ní ìpínlẹ̀ Imo ìyẹn Imo State Specialist Hospital tó wà ní Umuguma ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà báyìí. ará àdúgbò tó bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Justin Madu òun ló sọ pé Paul gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nígbà tí bọ́ọ̀lù rẹ̀ sì jábọ́ sí inú ọgbà ilé bàbá náà ni ó bá wọlé láti lọ mú un. ilé ẹ̀kọ́ bàbá ọ̀hún ni bọ́ọ̀lù jábọ́ sí. ilé ẹ̀kọ́ tí bọ́ọ̀lù jábọ́ sí òun ni wọ́n ń pè ní Par Excellence Nursery and Primary School ni bọ́ọ̀lù Paul jábọ́ sí o tó sì wọ inú ọgbà ilé náà lọ láti lọ mú un. nígbà tí Paul lọ mú bọ́ọ̀lù rẹ̀ ni Mba ló bá ṣàdédé yọ ìbọn jáde tó sì yin ìbọn lù ú tí wọ́n sì sáré gbé ọmọdékùnrin náà lọ sí ilé ìwòsàn. níṣe ni à ń gbàdúrà kí ọmọ náà kó má ṣe kú. Madu fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọlọ́pàá láti àgọ́ ọlọ́pàá New Owerri Police Division ni wọ́n ti wá náwó mú bàbá onílé ọ̀hún tó yìnbọn lu ọmọ kékeré. ará àdúgbò míì tó tún sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ó ṣàlàyé wípé nígbà tí bọ́ọ̀lù Paul tó bọ́ sí inú ọgbà ilé ẹ̀kọ́ bàbá yìí Paul kò gba ẹnu ọ̀nà wọlé ṣùgbọ́n ó fo fẹ́ǹsì ni bàbá fi ìbínú fa ìbọn yọ. Paul kàkà kí ó bẹ̀bẹ̀ ó sọ wípé bàbá ẹ bá mi gbé bọ́ọ̀lù mi ṣùgbọ́n bàbá kò ṣe méní kò ṣe méjì ó fa ìbọn yọ ó sì yin ìbọn lù ú. olórí àwọn ọ̀dọ́ tó wà ní agbègbè náà Kenneth Ozioma ó sọ wípé àwọn ti lọ wo ọmọ náà ní ilé ìwòsàn tí wọ́n sì ti ṣàbẹ̀wò sí àgọ́ ọlọ́pàá níbi tí bàbá náà wà. ó ní òun yóò sa gbogbo ipá òun láti rí i dájú pé àwọn ọ̀dọ́ kò dá wàhálà sílẹ̀ ní agbègbè náà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní agbègbè náà ní inú ń bí. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Henry Okoye ó sọ wípé bàbá tó yìnbọn lu ọmọdékùnrin tó gbá bọ́ọ̀lù sínú fẹ́ǹsì rẹ̀ tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Doland Mbama ẹni ọdún 64 ni ó ti wà ní àhámọ́ àgọ́ ọlọ́pàá ní New Owerri Police Division. Okoye sọ wípé àwọn máa fi Mbama lé àwọn ọlọ́pàá tó ń ṣe ìwádìí àwọn ọ̀daràn lọ́wọ́ fún ìwádìí tó péye lórí ìṣẹ̀lẹ̀ náà. ó fi kún wípé àwọn ń ṣiṣẹ́ láti rí ìbọn tí Mbama yìn lu ọmọ náà gbà tí àwọn sì máa gbé lọ fún ẹjọ́ láìpẹ́ jọjọ.